Wow, this your journey. That's so much. Give it up. Lazy. That's so agala. Give it up. Orimio, edami, Mama Gentia. Layemi, Orimio, edami, Mama Gentia. Layemi, Baba fún mi lówó, owó tó jowó lọ. Baba fún mi lọ́lá, ọlá tó jọlá lọ. When I'm talking about money, none you want that will cause trouble. Ibi ẹgbẹ́ mi náwó, bàbá má jẹ nájú. Ìgbà tó wó yẹn bá dé, bàbá má jẹ ṣọ́mú. Owó wá mi, kọ́mọ wá mi, kọ́lá wá mi o. Ire ti dé, owó ti dé, ayọ̀ mi kún o. Orí mi jọ, má jẹ́ ṣàkó bàtà fẹ́gbẹ́. Ẹ̀dá mi jọ o, má jẹ́ ṣẹrú ẹgbẹ́. The baddest thing in life ní kéèyàn má lówó lọ́wọ́. Ìbùn ọmọ bàbá olówó pariwo kówó ní kókó. Owó èèyàn, ajé o. Jọ̀wọ́ bí Ó ní pọ́ìntì mélòó ni géèmù ẹ̀ ní? Now you are talking to the time. 3,000 plus. 3,000. Aláyé ò jẹ mí lówó kan bá mu. Bàbá mi ta 2,009. Ìwọ máa rí tí wọ́n bá ti dọ́dọ̀ dé wálé sọ fún pé pẹ́mẹ́ ni. Ó ṣe. Má bínú. Alájà tí ó kọ́ mọ́. Mo kú ní ẹgbẹ́ mi lọ Mẹ́kà ẹ̀ dáhùn. Ṣé pé ẹ ti lọ Mẹ́kà? Mẹ́kà mi ti lọ mi ìdí airport rí. Ṣé bọ́nà Ṣàngó ní airport wà? Ọ̀nà Ṣàngó kọ́. Bó ló wà? Ọ̀nà Kẹjà mi ni. Ọ̀nà Kẹjà. Ẹ jẹ́ máa lọ. Torí nǹkan tẹ́ ṣe fún mi ní gbàgbé láéláé. Èmi ò mọ̀ pé ẹ gbọ́dọ̀ máa jọ́ọ̀jì yẹn pé béèyàn bá ṣe rí wọn. Ìjọ tí nǹkan débi tí mò ń sọ pé bíi kìíní kan àṣẹ́yìn ní dókítà tọ́lọ́rọ̀ wáyé. Ẹ jẹ́ ń sọ ọ̀kan fún yín. In fact, ìjọ́ kejì tí mo ti ṣe ìyàwó mi tán, ìgbádùn tí mò ń gbá lẹ́nujọ́ mẹ́ta ni mo ti gbàgbé yìí. Torí àwọn oúnjẹ oríṣiríṣi oúnjẹ mú ní kí ló dé ìyá yìí. Oníṣẹ́ tèmi náà ń ṣe ó lè gbá mọ́ mo gun ẹ tán. Ẹ̀ẹ̀méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lọ. Méje. Tó bá ní dàlímà ní máa ìdíyà. Tó bá ní dàlímà ní máa ìdíyà. Mi ìfọlọ́kàn balẹ̀. Nígbà tún di ìjọ́ kejì, mo tún filẹ̀ díẹ̀, mo lọ lẹ́ẹ̀mẹ́. But níjẹta mọ́júmọ́ àná, mo lọ lẹ́ẹ̀márùn-ún. Èní ìgbà tí máa jí tí mo lọ gbógun ẹ tán ẹ̀mẹ́fà ni mo lọ. Bàbá, ṣé kí n má parọ́ fún yín? Ṣé ẹ rí ẹ̀ẹ̀méje tẹ́ ẹ lọ yẹn? Inú tiyín lè dùn. Àmọ́ fún àwa, inú tèmi ò dùn. Bí ti báwo? Nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe fún bí ọdún mẹ́wàá lẹ ṣe láàárín ọjọ́ kan. Eléyìí dẹ̀ lè jẹ́ kí ọ̀tá yín tètè ní àrùn rọparọsẹ̀. Stroke àbí kí ló máa ń sọ? Àbọ̀tá mi náà kò yá máa ní lọ́run. Ṣé ẹ rí àwọn àgbo yìí? Gbogbo ẹ̀ ló ní òdiwọ̀n. Oògùn Yorùbá náà lẹ́dìwọ̀n. Ìtorí ẹ̀ mo ṣe ní kẹ́ máa lo ẹyọkan eléyìí lójúmọ́. Àbí lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Èmi kàn dá gẹ́gẹ́ bí mo ṣe rí pé kó lè ṣiṣẹ́ ó dẹ̀ ṣiṣẹ́ yẹn. Ṣé rí èyí tí mo gbé fún yín láti tẹ wá yẹn ẹ̀ẹ̀kan eléyìí lẹ máa lò lóṣù. Èmi ní kó tètè yá ni torí ìwé tí nẹ́tíwọ̀kì mi ẹ ṣe full over full gan mo make sure pé ó kàn lọ ó lọ bẹ́ẹ̀ ni. Ẹ rí i pé nígbà tẹ dà á tán lẹ́ẹ̀kan náà ṣàdédé ní nẹ́tíwọ̀kì fóònù yín full. Ṣé wá rí bí nẹ́tíwọ̀kì yẹn ṣe full yẹn tẹ́ ẹ bá ní pé ẹ fẹ́ máa pe àwọn èèyàn ẹ fẹ́ máa tẹ bọ́tìn ẹ̀rọ á máa tẹ díẹ̀díẹ̀ torí tẹ́ ẹ bá rọra tẹ bọ́tìn sẹ́ẹ̀tì yín ó máa slack tó bá dé slack á já sínú. Ó tẹ over full jọ ẹ̀ mú mọ̀ pé over full ni kò tẹ̀ wọ́n jẹ́. Ṣé ẹ rí i? Torí mo kàn tẹ̀ dóògùn jẹ. Kí ló ṣe? Alájà ẹ fún oníkẹ́sì ẹ ti fọ́n ṣọ́ọ̀tì kan bóyá kára yín wálé. Kí ni? Kí ló dé? Wọ́n tó wẹ̀ náà. Ìyá mi làgbà gómìnà lọ. Ọ̀gbẹ́ni after man you. Mo fọ́ la wà yín. Pẹ́pẹ́pẹ́ wá sọ. Sáyẹ́ fẹ́ mi rẹ́gúlà. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní Man U àti Arsenal èyí lẹ́ni kó máa kú fẹ́ nìkan mò ń bọ̀ tẹ́ bá lè dúró kẹ́ dúró tẹ́ bá lè dúró ẹ máa lọ ọ̀la kẹ́ padà wá. Ẹ ṣe gan mò ń bọ̀ bẹ́ẹ̀. Bàbá mò ń bọ̀. Àwọn ọjà. Èlò ló fi ta èlò ló fi ta. Ó dà.
mi lẹ́ni mi ní gbà o. a lè lọ mo ti débi tí fẹ́ máa gbé ó dìgbò bá dé gbò bá yanjú kí ní ẹ̀fún bá gbé lọ lé àwọn máa lọ bí tá à ń lọ. fi yẹlẹ àlè kanjú torí náà ló jẹ́ kí n kọ́kọ́ wá síbi kí n bá délé kí n fẹ́ sọ fún ìyàwó mi mo tún fẹ́ máa continuity ni. Chama sókìrì tí wàá mọ yín lára báyìí. mi ti wá bí lẹ́yìn àkọ́kọ́ mi kọ́ yìí Ọlọ́run. Madam, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Ṣé all the while tí gbogbo kìíní ìṣẹ̀lẹ̀ ṣe kò sí ọkùnrin kankan láìpẹ́ yín àbí anybody tẹ́lẹ̀ fọ̀rọ̀ lọ? Ọkùnrin wà, ṣùgbọ́n pẹ̀lú ẹ mọ̀ pé àjọjẹ kí ń dùn tẹ́lẹ̀ kò bá ní. Ọkùnrin yìí àárín wọn padà túká nítorí àwọn ìwà ìpáǹle tí mo ti wò sẹ́yìn, àṣírí ẹ̀ bọ́ sí lọ́wọ́ àti pàápàá onígbàgbọ́ nínú owó tí mo ní níṣẹ́ ló rò pé mo tẹ nídìí. Kí ló máa ń ṣe ẹ́ náà? Wọ́n tí mò ń bá sọ̀rọ̀ tó ń fi mí rìn. Kí ni ìṣòro ẹ̀ nínú ilé? Mo ti ń sọ́ọ̀sì àti wà lẹ́nu kínní láti ìjọ́ mẹ́ta ẹ̀. Mo ní láti mọ sọ́ọ̀sì owó ẹ̀. Lúkẹ́, mo ní láti mọ sọ́ọ̀sì owó ẹ̀. Do not touch me! Má ever fọwọ́ ẹ̀kan mi mọ́. I mean ever! Kí ló dé kí ló wá kiri? Nǹkan tí ò sọnù ló wá kiri. Kí ni problem ẹ? Kí ló kó ẹ bẹ́ẹ̀ ni mo ṣe rówó? Báwo ló ṣe pé tó ajá tó kọlẹ̀ mọ́mú ẹ? Dékúnlé, déédéé mi ra wò. Má ever fọkàn mi mọ́. Kí ni ìṣòro ẹ? Ọwọ́ òtilẹ̀, ó fẹ́ yọ koríkorí kíní àná ẹ̀. Mo ò dẹ̀ ní fẹ́ kémi àtẹ́jà. Ó ṣe fọ́nrábalẹ̀ Dékúnlé. Owó tó wà lẹ́yìn ó pọ̀ gan-an, ó pọ̀ débi pé àlè ná tán. Ìṣòro tí èmi àti ẹni sì ni pé kó o máa bèrè bá ṣe máa ná. My business, how I make my money is none of your business. Besides, you are my boyfriend, not my husband yet. Ọlọ́run ò ní jẹ́ kí mi bẹ̀ náwó ṣì. As long as tí mo jẹ́ ọkọ ẹ nínú ilé yìí, tí ò ń pè mí ní adé orí ẹ, mo láti mọ source owó yìí. Tí ò bá ti lè ṣí yàrá yẹn fún mi, kí n confirm nǹkan tó wà nínú rúùmù yẹn. Gbàgbé pa relationship yìí. Yes, gbàgbé pa relationship yìí. Kí ni ìṣòro ẹ? Jẹ́ kí kinní kan yé o. Tó o bá ti ṣí yàrá yẹn, á jẹ́ pé lóòótọ́ ni nǹkan tó ń sọ ń gbòòrò fún mi. Kí ló ń sọ ní gbòòrò? Sọ wọn mọ̀ nǹkan tó ń sọ ń gbòòrò. Wọ́n sọ wípé òṣìṣẹ́ ṣòro. Yes, o dẹ̀ ti wá proof ẹ̀ fún mi ń sìn wípé oṣoògùn owó ni. So, tó o bá wá ti lè ṣílẹ̀kùn yàrá yẹn fún mi, yẹ àmúṣẹ̀mọ́ wípé oṣoògùn owó ni. Àmì ìmọ̀ ń wo gbogbo ẹ̀ náà. Chicago lẹ́yìn, Australia lọ́la, India lọ́tùnla, gbogbo bills yìí náà ṣóódà ẹ̀ ni. O dẹ̀ ń pè mí ní adé orí ẹ̀, o dẹ̀ lè open up fún mi. Sì jẹ́ kí n jẹ́ kó yí ẹ. Tó o bá ti lè ṣàlàyé nǹkan tó wà fún mi nínú ilé yẹn sẹ́ẹ̀. Bó gbàgbé ń pa relationship láàrin mi àti ẹ. Dékúnlé, mo ti sọ fún ẹ láìmọye ìgbà pé nǹkan tó ń tọ torchlight fún kiri yìí kò ń ṣe nǹkan tó yẹ kó máa wá. That room is my office. Ó dẹ̀ fẹ́ kó gbà bẹ́ẹ̀ fún mi pé office mi nìyẹn. Kò ṣáà possible fún mi láti kọ̀ máa wá sínú ọ́fíìsì ti anyhow. Iyàrá yẹn, òun ni mo ti ń ṣọ̀rọ̀ ajé mi. I mean, that's my shop. Dékúnlé, iyàrá tó dẹ̀ ń wò yẹn, mo value ẹ̀ ju any other thing lọ in the whole world. That is your office. No problem. Jẹ́ kí n wá jẹ́ kinní kan clear fún ẹ̀sìn. At the count of 5, tí o bá ti sọ source owó ẹ̀ fún mi, láàrin mi àti ẹ, it's over.
that's fine. I put our minds together, please. It's fine. Kíkẹ́ sọ fún mi pé ẹ̀yin lè ṣe kéèsì ọ̀hún. Ọlọ́run ti ń bá wa yanjú ọ̀rọ̀ tí ẹ díẹ̀. In life, most of ẹjọ́ àwọn tó máa ń wà lẹ́wọ̀n ọ̀rọ̀ ẹ̀mọ́ wà ìpínlẹ̀ máa ń wà bẹ́ẹ̀ rẹpẹtẹ. Because kéèsì ẹ̀ náà kò mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n rò pé Kíkẹ́ poison oúnjẹ àwọn ẹni wọ́n ṣe kú. But I want to discover wípé fleet insecticide wọn fi sínú ilé ló pa àwọn ọmọ yẹn. Fleet? Yeah, insecticide. Insecticide? Yeah. Tí wọ́n bá fi sínú ilé? Yeah. Báwo ló ṣe lè pààyàn? Ó máa ń ṣókè hàn tó bá ti pọ̀ jù lọ. Ó wà dangerous to health. Very very shocking. Kò dá kéèyàn máa inhale ẹ̀. Very dangerous. Lọ́yà. Yes. Ẹjọ́ ẹ máa gbé iṣẹ́ wọn. Business mi, everything máa wà pending. Mi fẹ́ jẹyà, mo ti jẹyà rí. Mi fẹ́ padà sínú ìyà. Put our hands together. We gather facts. We can only try. Well, we'll do our best. Make it show. It's fine, it's alright. But madam, ǹjẹ́ ní ẹlẹ́rìí sí gbogbo ọ̀tẹ̀ sọ? Orúkọ mi ni Fẹ́mi Fatuase tí mo jẹ́ ẹlẹ́rìí fún arábìnrin Pamílẹ́rìn Ẹkúndayọ̀. Olúwa mi, ní ìgbà àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ pàdé arábìnrin Pamílẹ́rìn Ẹkúndayọ̀, a pàdé ní ibi tí mo ti lọ wá iṣẹ́. Orúkọ kí ló dé? Ṣé wọ́n ti fún ní appointment yìí? Àìrọ̀, wọ́n ti fún èmi. Okay. Àmọ́ arákùnrin yìí ni àjọ wá láti jọjọ́ ẹ̀. Wọ́n fún òun, gbogbo àwa tó kù dẹ̀ ni wọ́n fún. Actually, our papers there, though he's qualified, but one is shot in by. Mo sorry gan. Ó kàwé gan ni o. Ẹ sọ nǹkan tẹ̀ ká. Bẹ́ẹ̀ mo kàwé sá. 2.1 ni mo bá kúrò school sá. Mo kàwé. Of course, we were lying right, but mo sorry gan. Yeah, the version by you. Ẹni bínú lẹ́jọ́. Ṣé ní látijọ́ ta ti wá bí arákùnrin ó nídìí iṣẹ́, ó níyàwó lọ́mọ. Àmọ́ kò sówó lọ́wọ́ ó nídìí iṣẹ́. Ẹnìkan nídìí ẹ̀ jura wọn lọ. Èmi sì ní èèyàn tí mo lè fẹ̀yìntì. Ṣùgbọ́n òun kò léèyàn kankan. Due to some reasons officially known to us. But so sorry, má bínú, Joe. You can't work here. Ó dáná, ó ti yé mi. Ẹ fún mi ní bírò yín. My biro? Ẹ ṣé. That's when knocking you gonna make you strong, just to make you strong. On your funny, say no money lay. I say if I never touch you, they go down and laugh you for Iboro. Or me, no mind them. Even no one know tomorrow. Tomorrow. Ẹ bá mi fún wọn níṣẹ́ yẹn. Iṣẹ́ yín kí n fún wọn. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ bá mi ṣe bẹ́ẹ̀ mú níyàwó lọ́mọ. Wọ́n sọ pé ìyá àwọn gan ó wà ní ilé ìwòsàn. It's well, okay. I'll give it to you. Ẹ ṣé. You're welcome. Ẹ ṣé. Náà. ìmọ̀ kan tí mo lè fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o. Orí ńlá, in fact, tó bá mú orí tó ṣe fún mi bó ṣe tóbi tó. Orí ńlá ló ṣe fún mi, ṣé pé máa níṣẹ́ láyé mi? Ṣé pé mi náà níṣẹ́, mi náà máa gba sálárì? Èmi náà máa fún ìyàwó àtọmọ mi lówó oúnjẹ? Pẹ́mẹ́. Nǹkan kékeré ni o. Nǹkan tí mo kò fẹ́ kẹ́ ṣe ni wípé ṣé mo fẹ́ sọ fún mi pé ìyàwó yín, ọmọ yín àti ìyá yín kò sí nǹkan tó máa jẹ. Bẹ́ẹ̀ni. Àwọn ló jẹ́ kí n fi gbogbo eléyìí lẹ̀. Ìwọ lọ ṣiṣẹ́ kí wọ́n wọ àpá. Lẹ́yìn bá ti wọ àpá, èmi náà ti wọ àpá. Èmi pẹ́mẹ́ ládùúgbò gbìyànjú ló mọ̀ mí. Mi kì í fẹ́ kẹ́ni kankan sunkún, kébi máa pààyàn, kéèyàn máa jẹ̀yà yẹn mi ò fẹ́. Iṣẹ́ ìtẹ́ bá ti bẹ̀rẹ̀, àlàyé tó bá ti lọ bẹ̀rẹ̀ pẹ́rẹ́, tó bá ti ń gba sálárì, make sure pé òun fún wọn. Ẹ má fowó ṣe ìṣìná o. Ẹ má fowó ṣe ìṣìná o. Ẹ̀kú tá a bá pàdé lókè, a máa pàdé ìsàlẹ̀. Tí bá dẹ̀ lọ pàdé ẹ lókè tí mo rí pé ò ṣe dáadáa, bí mo pàdé ẹ ìsàlẹ̀ tó ò ṣe dáadáa mú wa. Má ṣe dáadáa. Ẹ ṣé o, ẹ̀yin ni mo rí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù o. Ẹ ṣé o. Jẹ́rìí. Ṣó máa jẹun? Oúnjẹ. Ilé tí ó jẹ wà lọ́wọ́ mi ju oúnjẹ lọ, ẹ ṣe fún oúnjẹ lẹ̀. Ó ní oúnjẹ kan tí mo ní kó bá mi gbé wá látàárọ̀. Ọ̀rẹ́ mi ti má bínú jọ. Èrò pọ̀ lẹ́ẹ̀kan ni ìrìn fún rárá. Bàtíkàsí mo dé ń sìn, mo ṣe àfihàn pàṣẹ. Ó ṣe máa lọ. Ó wà ní South Beach o. Ó ní kó máa lọ. Mo fẹ́ ríyan jiyàn tó ló máa ń jiyàn.
èmi lè tún ṣe ilé fún. Ìjẹ́ okun ló kù fi ń gbé títà. Ẹ ní láti jẹun kẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ yẹn. Ẹ tún máa ṣiṣẹ́ takuntakun ni o. Ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun. Bí ẹni gbé mọ̀ pé bí ń parí. Láti 4:30 ni mo ti kú òǹlé. Ni mo ti ń fẹsẹ̀ rìn bọ̀ kí n bá lè tètè mi tọ́ fún ibi iṣẹ́ yẹn. Kò sí ọ̀kan lọ́wọ́ mi máa rán. Má bá yín wà nǹkan. Ẹ máa jẹ́ lọ, ẹ máa jẹ́ lọ. Ẹ má jẹun lu síbi. Ọlọ́run àgẹ̀rù ìfọgọ́ fún ẹ mú ẹgbẹ́ yẹn fún mi bóyá tó. Ṣé bá mú ẹgbẹ́ yẹn fún mi bóyá tó? Èmi náà máa gba sálárì yìí, máa fún ìyàwó àtọmọdé. Indomie gbóná. That's when I kill you, gonna make you strong, just to make you strong. On your funny, say no money, say no money. Owó mi dà. Uncle, kí lẹ ṣe fún wọn? Mo sọ fún yín pọ́n ní ìdúrẹ́sì náà. Ó kàn ṣàtàjì nísìnyí. Ẹ má wọlé ara màá ń bẹ̀rẹ̀ ṣẹ́gbọ́. Ẹ má lọ tì í. Ẹ má ṣàfihàn wọn problem, ẹ jẹ́ kán rest. Ètò ìdúró lọ́jọ́ kán rest. Madam, ẹ pẹ̀lẹ́ ṣe ti gbọ́ ẹ rest ṣẹ́gbọ́. Ẹ̀yin ẹ má wọlé ṣẹ́gbọ́. Ẹ má wọlé, ẹ má lọ tì í. Ẹ má wọlé, ẹ má lọ tì í. Ẹ ṣe nọ́ọ̀sì. Ẹ ṣe ẹ má wọlé. Iye kéde kò ló ti gbówó mi. Kò ju owó ẹ, nọ́ọ̀sì tó ń tọ́jú ẹ nìyẹn. Bàbá ò wá lára ẹ. Ẹ fara mi sílẹ̀ nǹkan kò ṣe mí jàre. Ṣé o fi prince kọ̀ọ̀kan? Owó mi jàjàre mú wà òkè. Oníṣòro pẹ̀lẹ́ farabalẹ̀. Owó mi jà. A ní oníṣòro pẹ̀lẹ́. Ìṣọ́ tó lè gbówó ẹ lọ. Owó ẹ wà bí. Owó ẹ rí lábẹ́ bẹ́ẹ̀dì oníṣòro. Fara owó ẹ rí ṣótì mi. Pẹ̀lẹ́ má ṣe rẹ léṣe. Báwo ni mo ṣe dé? Mo kàn ṣàdédé rí pé mo fi mọ́tò yìí kì í lọ. Bọ̀ ìgbà tí mo máa bọ́lẹ̀ tí mo máa ní pé kí n gbé onítọ̀hún mo rí pé wọ́n ni mo fi mọ́tò gbà ìdí ẹ̀lẹ́ tí mo ṣe gbé ẹ wá bí tí mo ṣe rọ̀ṣẹ́ wá sí ibi. Ara mi ti yábà ìkókò ṣe mímọ́. Ṣùgbọ́n pẹ̀lẹ́ ibo ló ti ra dúró owó. Ẹ ti rí. Mo ti rí owó lọ́wọ́ lọ. Mo ṣòwò ní ìwò dẹ̀ jèrè níbi kan tí mo ti ń bọ̀ tí mo ti rí owó. Ó ṣòwò dẹ̀ jèrè. Kí ló kan Jésù pẹ̀lú ọjọ́ ta? Ṣé ìyàwó ẹ̀ ń ta láàrin àbò ń tẹ̀gùsí? Ló kàn yín. Ṣọ́ máa ń béèrè lọ́wọ́ Adélébọ̀ pé ibo ló ti róyún. Oníṣòwò ni mi kí ló tẹ́ ṣe ń béèrè ibi tí mo ti rówó kí ló kàn yín. Bọ̀kọ́bẹ́ kí ló fẹ́ fàdúró owó ṣe? Adúró owó ẹ̀. Ilé ọlọ́kadà ni mò ń wà àti tí wọ́n ti ń ta márúwá. Mo fẹ́ ra márúwá tó pọ̀ kí n dẹ̀ ra múlù ẹ̀. Ìyẹn máa pọ̀ 911 yẹ́n pé iṣẹ́ tèmi gangan nìyẹn. Mo máa rà máa ní kó bá mi ṣe kó kó jọ. Màá wá ra ọ̀kadà máa fi ṣe ènì fún àwọn tó ń bá mi ṣiṣẹ́. Abẹ́rẹ́ òpówó yìí ò ní tó ni. Ọ̀rẹ́ ti yé mi. Ọ̀rẹ́ yé mi. Ibi tó sọ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tí wọ́n bá ti discharge èmi àti ẹ̀ ṣì máa sọ̀rọ̀. Ó yẹ mẹ́yẹn a ṣì máa sọ̀rọ̀ lórí ẹ̀. Kọ́lọ́ sábà mi fún ẹ lálàáfíà ṣùgbọ́n. Báwo wà lára ẹ báyìí? Àǹtí báwo lára yín? Ara mi ti yá. Ìgbà tó sọ fún mi pé ẹ ti dé náà ni mo ní kí wọ́n á yọjú sí yín. Ẹ ṣe dọ́kítọ̀. Ok, ọkọ ẹ kò tọ́jú wọn, oògùn wọn sì máa sẹ̀ǹdẹ̀ sí yín. Ẹ ṣe dọ́kítọ̀. Ẹ ṣe. Ok, ẹ take care àǹtí, ẹ take care ara yín. Ẹ ṣe. Báwo lára ẹ báyìí? Olúwa mi, mo rí pé owó yìí pọ̀ ju ọjọ́ orí ẹ lọ. Ìdí nìyí tí mo fi gbà ní àmọ̀ràn, tí mo fi tọ́ sọ́nà àwọn òwò kọ̀ọ̀kan tí ó fi owó yìí ṣe. Òwò yìí ló fi owó yìí ṣe tí owó yìí fi wá pọ̀ tó fi di pé òun lọ́tún òun lósì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń rí irú owó yìí bí kí wọ́n ná nínàkúnà kán ná síbi tí ò tọ́. Olúwa mi, mo rí pé ó ní ìdí rehabilitation. Owó tó ju owó lọ, bàbá fún mi lọ́lá, ọlá tó jọ lọ́lọ́ o. When I'm talking about money, none ni wonder will cause trouble. Ibi ẹgbẹ́ mi náwó, bàbá má jẹ nájú. Ìgbà tó wó yẹn bá dé, bàbá má jẹ ṣọ́kú. Owó wá mi, kọ́mọ wá mi, kọ́lá wá mi o. Ire ti dé, owó ti dé, ayọ̀ mi kún o. Orí mi jọ,
má jẹ́ ń ṣàkó bàtà fẹ́gbẹ́ ẹ̀dá mi jọ o má jẹ́ ń ṣẹrú ẹgbẹ́ the baddest thing in life ní kéèyàn má lówó lọ́wọ́ ìbùn ọmọ bàbá olówó pariwo kówó ní kókó. owó èèyàn ajé o jọ̀wọ́ mi wálé owó èèyàn ajé o wá mi wálé. mo dẹ̀ gbìyànjú láti rehabilitate tiẹ̀. ajé o wá mi wálé. orí mi o ẹ̀dá mi má má jẹ́ jìyà láyé mi orí mi o ẹ̀dá mi má má jẹ́ jìyà láyé mi bàbá fún mi lówó. gbogbo bí mo ṣe tọ́ sọ́nà inú mi dùn pé ó gbìyànjú láti ná owó yẹn sí àwọn ọ̀nà tí ó dáa. When I'm talking about money, none the one that will cause trouble. Ilé ẹgbẹ́ mi náwó, bàbá má tẹ̀ nájú. Ìgbà tó wó yẹn bá dé, bàbá má tẹ̀ ṣọ́kù. owó wá mi kọ́mọ wá mi kọ́lá wá mi o ire ti dé owó ti dé ayọ̀ mi kún o. Ìgbà mo kọrin o, sílẹ̀ ń yàtọ̀. Ìgbà mo kọrin o, sílẹ̀ ń yàtọ̀. Bọ́láhùn bá ṣe tẹ́ mi kẹ́ má kọ̀m̀pléènì o. Mo yorí olówó, mo yorí ọlọ́lá. Ń bá lówó máa kọ́lé, ń bá kọ́lé máa ṣílé. Ẹ bá tún wá lọ gbé mú, ṣàmọ̀ pé sí àpò gan. Ẹ ṣàmọ̀ pé kèmí mú, ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ sí. ilé olókùn ilé ọlọ́sà ẹ bá lọ́sọ̀ọ̀sà ẹ má wá mi bọ̀ iye o. àgbẹ̀ tí ń gbére pàdé olókùn má gbére pàdé olókùn mọ́ àlùkò tí ń gbére pàdé ọlọ́sà o má gbére pàdé ọlọ́sà. mo jẹ́ kó mọ̀ pé tó bá fẹ́ rub shoulders pẹ̀lú àwọn tó níyì láwùjọ ibi tí ó lè ná owó yẹn sí bó ṣe lè ná rí ọlọ́run dẹ̀ fún wa ṣe ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ìdí nìyẹn tí ò fi yé àwọn kan tó fi sọ pé bóyá ó ṣe bákan ni ó ṣe bákan ni àwọn fẹ́ mọ̀ ju owó ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo dẹ̀ gbá yìí olúwa mi mo rí pé ó di ẹni tí ó níyì láwùjọ ó wúlò fún ara ẹ̀ ó dẹ̀ tún lè wúlò fún àwọn aráàlú mi ò rí jù báyìí lólúwa mi. Thank you, my lord. arákùnrin Fẹ́mi Fátúnàṣe. Fẹ́mi Fátúnàṣe lótìtọ́ ló kó oríṣiríṣi àlàyé kalẹ̀ àmọ́ nínú gbogbo àlàyé tó ṣe kalẹ̀ yìí ṣe nílé ẹjọ́ yóò tí ì rí ẹ̀rí kankan báyìí ní pàtó nínú gbogbo ọ̀rọ̀ tó sọ ohun tí ilé ẹjọ́ yìí fẹ́ mọ̀ ni wípé kí ni ìsàlẹ̀ ọ̀rọ̀ arábìnrin Ẹkúndayọ̀ Pamílẹ́rìn gangan. arábìnrin Ẹkúndayọ̀ Pamílẹ́rìn olúwa mi ilé ẹjọ́ yìí fẹ́ mọ̀ kí ni ìdí ọ̀rọ̀ ẹ̀ gangan ní pàtó. I mean ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ the source of your wealth the exact source how did you come about these riches that is the question. Mami mi ò rí yín ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀ ń rí mi iṣẹ́ tẹ́ fi lé mi lọ́wọ́ ni mò ń ṣe okòwò tẹ́ fẹ́ kí n máa ṣe ọ̀nà ẹ̀ náà ni mò ń tọ́ owó tí mo dẹ̀ pa nídìí ọ̀hún náà rèé ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé téèyàn ò bá ní ìyá mọ́ ó dàbí orí tó wà láìsí tì ní ayé èèyàn ò yàtọ̀ sápòlá igi ayé onítọ̀hún ò yàtọ̀ sápòlá igi ṣùgbọ́n mo mọ̀ pé wà nítòsí ẹ fi mílẹ̀ fún ìṣẹ́jú kankan owó tí mo pa yìí okòwò tí mo fẹ́ fi ṣe ẹ má jẹ́ kí n pa sàn mo pè yín mo bẹ̀ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe rí i pé látìgbà tẹ́ ti kú ni mo ti ń gbègbè sí ayé tẹ́ fẹ́ kí n gbé mo wá fẹ́ lọ dáwọ́ lókòwò yìí ẹ má jẹ́ kí n tẹ́ o ẹ má jẹ́ kí n tẹ́ màámi owó náà rí
Olúwa ọba má jẹ́ kí n pàdánù okòwò yìí. Màámi ẹ má jẹ́ kí n lùsì. Ó mú fún bá wa. Orí mi o, ẹ̀dá mi, máma jẹ. Yọ́lóyún ni àbẹ́lẹ́jẹ̀. Láyé mi, orí mi o, ẹ̀dá mi. Báwo ni? Fẹ́ẹ́mẹ́ tó wà dáadáa. Ó wà. Wọ́n ẹ̀jẹ̀ ní má dìde níbi bí kí n máa bọ̀ ní ibẹ̀ yẹn náà ni. Kí ló ṣẹlẹ̀? Nǹkan ṣẹlẹ̀ o. Bíi kí ni? Mo mọ̀ sí eré kan jẹrin. Eré tí mo sìn. Ọmọ kọ sí disaster gan. Arúgbó àbòmídàn. Níta arúgbó. Omidan. Ló wá ṣe. Àwọn ọmọdé àti mo bá jí kinní kan lára mi. Oyún àbẹ́jẹ̀. Wọ́n lọ́lọ́ ọ̀yún. Ọlọ́yún. Gbé jáde kí n wò. Kíkiní mi wà ní sẹ̀sìn báyìí. Ẹ̀sìn tó fẹ́ ṣe ló ń wò ní àbẹ́sìn tí wọ́n gan fẹ́ ṣe. Títí máa gbé jáde sí wà ní sẹ̀sìn. Gbé kinní wá o. Dẹ́ńbẹ́ wo o. Ṣó mọ̀ pé mo gbọ́dọ̀ wo ibi tí kòkòrò yẹn ti jẹ́ dé. Kinní tó ń sọ yóò ti wà lára ẹ̀ tipẹ́. Kòkòrò yẹn ó lè ti jẹ́ láti ibi ẹnu síbi ọrùn, láti ibi ọrùn síbi àárín dẹ́yìn lọ́hùn. Tó bá ti dẹ́yìn lọ́hùn ó ti bọ́ sí yàrá lọ́hùn nìyẹn. HIV ni. Ó kó AIDS nìyẹn. Bọ̀ bí mo ti sọ náà ni wọ́n ní ó ti ń ṣe mí. Ẹ máa wo ibi tó ti jẹ́ dé. Ayé mi bàbá fún mi lówó, owó tó jowó lọ. Olúwa mi, iṣẹ́ tẹ́tẹ́ ni mo yàn láàyò. Excuse me. Gambling? Bẹ́ẹ̀ ni Olúwa mi. Tẹ́tẹ́ ní títa. Bẹ́ẹ̀ ni Olúwa mi. Now the one that will cause trouble. Ìgbẹ́gbẹ́ mi náwó, bàbá má tẹ̀ nájú. Ìgbà tó wó yẹn bá dé, bàbá má tẹ̀ ṣọ́kú. Owó wá mi, ọmọ wá mi, kọ́lá wá mi o. Ire ti dé, owó ti dé, ayọ̀ mi kún o. Ìgbà mo kọrin o, sílẹ̀ ń gbàgbọ́. Ìgbà mo kọrin o, sílẹ̀ ń gbàgbọ́. Bọ́lá ń bá ṣe kẹ́mi kẹ́ má kọ̀m̀pléènì o. Olórí ọlọ́lá, ìbá lówó máa kọ́lé. Ajá mi. Ṣàmọ̀ pé sí àpọ̀gbọ́n, ẹ ṣàmọ̀ pé kèmí mú. Dọ́wọ́ ẹmu kò kówó jáde. Ókè àwọn náà jẹ owó yẹn bẹ́ẹ̀ni. Ṣé ẹ ti explain fún wọn gbogbo báyìí máa ń ṣe? Ẹ mọ̀ pé 50 million náà ni. 50 million báwo tó ń ṣe èrè ni? 50 million báwo 50,000 ní kíta. Owó sọ èmi ò jẹ́ 50 million o. 50 million naira ni.
1 million lọ́nà 50 million naira. ṣé o explain fún wọn tẹ́lẹ̀. wá. Marwa tó pọ̀ bọ́ yẹn ojú Marwa owó máa jì owó ní kò. Ẹ ká sọ mí tètè mọ́ yín ni ẹ ká sọ sá. A ó ti yé báyìí sí. A ti kọ chẹ́ẹ̀kì yẹn lẹ̀. Tó ti wà ní báyìí sí. Bí akẹ́rẹ́ gbé bọ́ọ̀lù bí akẹ́rẹ́ mú. Kò sí pẹ́rẹ́ pẹ̀lú ẹ̀ tó wà ní kíní. Ó máa ra bíi Marwa bí mílì. Marwa tí wọ́n máa ó sì lè ra máa wá 100. Wọ́n gbọ́dọ̀ rí báyìí wọ́n ní máa gbowó ìwà mọ́ o. Ti ṣe bí alákọ̀. Báyìí tó wá pè dáadáa sí ibi ìgbésẹ̀ ìdílé jọ máa fún ẹ lówó ẹ̀ wọ́n jẹ́ èèyàn lówó ń bì yìí. Wọ́n jẹ́ èèyàn lówó máa gbówó ẹ̀ bọ́ta ń sìn yìí. Marwa 100. Kémi de ọ̀rọ̀ méjì fẹ́ máa parọ́. Owó nìyẹn. Pákó tó di owó nìyẹn. Pẹ́ẹ́mẹ́ àbí? Pẹ́ẹ́mẹ́ ẹgbà sí ẹgbà ẹ fẹ́ mọ́. Oya ó máa bá yà pọ̀. Now the one that will cause trouble. 50,000 kọ́ ló kù. Ilé ẹgbẹ́ mi náwó, bàbá má tẹ̀ náà ní. Ìgbà tó wó yẹn bá dé, bàbá má tẹ̀ ṣọ́kù. Owó wá mi, ọmọ wá mi, kọ́lá wá mi o. Ilé ti dé, owó ti dé, ayọ̀ mi kú. 50,000 naira péré ni o. Ìgbà mú kọrin o, sílẹ̀ ń jàzọ̀. Àlàyé rọrọ̀ nǹkan bá mi jẹ. Sọ̀rọ̀ kó máa jẹ́ bẹ́ẹ̀ ni. Má wọ̀ wá jẹ́ bẹ́ẹ̀. Mo yorí olówó, mo yorí ọlọ́lá. Ìbá lówó máa kọ́lé, ìbá kọ́lé máa ṣílé. Ẹ bá tún wá lọ gbé mú, ṣàmọ̀ pé. Ó yóò já sáyé lọ gbó wa, ó ti tó iná yẹn pọ̀ jù. Farabalẹ̀, owó dà. Owó rẹ̀. Kọ́ tún sẹ́yìn náà máa ṣàṣàlàyé mú gbọ́ fún òṣèlú. Báńkì báwo? Báńkì ṣé bẹ́ẹ̀ sọ pé òjijì owó lè máa kọ́ fún mi? Owó ni kí ni wà? Ìwọ kọ́ ló máa sọ fún mi pé ìdí wà lẹ́yìn. Ó ti pẹ́ tẹ́lifọ̀dì ti mọ̀ pé ìdí ló wà lẹ́yìn. Wọ́n máa lọ mú ẹja mẹ́ta ló wà nínú sàǹdì. Tó tún fẹ́ gbọ́ ẹja nínú sàǹdì tí ó bá tún sọ̀rọ̀ aráfì kẹrin sí. Wọ́n sọ pé aláyé àárọ̀ lọ jà mí fẹ́ lọ tàgbò. Ṣé nǹkan tó gbé mi wá gbà rè? Èwo ló ń jẹ́ káàṣì kí lẹ̀ ń pè ní káàṣì? Owó tó ti wà ńlẹ̀ tó ti gbà láti bá. Ayé sí ló ń sọ̀rọ̀ gbé yẹn wá. Ẹyẹ gbé wa áńjẹ ẹ má bínú màá sáré gbélé yín gbà yín. When I'm talking about money, not the one that will cause trouble. Ibi ẹgbẹ́ mi náwó, bàbá má jẹ nájú. Ìgbà tó wà. Wà má máa lọ wò mí jù o, pákó sí lásán lélẹ́yìí o, pákó lásán sí lélẹ́yìí. Má máa wò mí jù ó ti rí. Má wò mí o, pákó ni o. Pákó lásán kọ owó ni o. Má sọ fún wọn kó wò mí lẹ́kọ̀ọ́ lọ dé lọ. Ó máa gbé wá. Báwo ni wọ́n ṣe dé? Ibi tí mi wà yẹn, ibẹ̀ ni ibi kékeré tí mo ti máa ní. Tí wọ́n bá ti jẹ owó ńlá, la máa ń wá síbí. Bàbá. 50 million ló wà ń bẹ̀ jẹ́ kó ka dáadáa mi fẹ́ wàhálà kó ka dáadáa. Àwọn náà mọ̀ pé ní company wa ń bì yìí o, àwa náà tún máa ìgbà táwa ti sọ bẹ́ẹ̀ lẹ̀ tí máa bá. Kó ka dáadáa kó rí pé owó ẹ̀ pé. Ó jalè lọ́kì ló try ó dẹ̀ lọ ó jalè wọ́n lórí. Gbà aláì gbà fílẹ̀ ìsára. Ẹ ṣe. Àjẹmọ́ ti fi yàn. Ẹ ṣe. Ṣé wàhálà ẹ̀ ń dẹ́ níta? Ìwọ náà ká bá dábẹ́ tẹ̀. Ṣé wàhálà? Bó ṣe wà ń bì kò lè gbà kéèyàn kan tẹ̀lé òun bọ́ta ni. Aláyé bá mi gbóhùn yẹn máa gbé má wọlé wọn. Ẹ̀sùn sẹ́yìn ẹ̀sùn. Kí ni ta náírà bẹ̀ tàbí?
owó náírà bẹ̀ ti tẹ̀lé lè. owó nìyẹn. ẹ̀dẹ̀ ràn ya yín lọ́wọ́ ẹgbẹ́ kínní ó lágbára. àmì o. má ti tẹ̀lé mi o. Bàdé ọlọ́sà o, má kéré bàdé ọlọ́sà ẹ̀ mọ́. Ọba tí ń darí afẹ́fẹ́, darí ayọ̀ sọ́dọ̀ mi. Torí pé làdàkùnrí, yàda sùnmọ̀ yàkùnlá, làdàkùnrí bá náà. Àwọn èèyàn pọ̀ sálẹ̀, mo kí lójú àwọn èèyàn. Wọ́n wá sí ìwọ̀n orí ẹ̀rọ rárá. Wọ́n kò gbówó pẹ̀lú àmì ọmọ alọ́ọ̀tì ẹ̀. Sílẹ̀ tó máa ń lo àwọn bákẹ́bá àpọ̀lọpọ̀. Wọ́n ní mọ̀ pé ó ló wà bẹ̀. Mama jẹ́ kíyà. Láyé mi bàbá fún mi lówó, owó tó jowó. Yàwó tiẹ̀ tó bẹ̀. Bàbá fún mi lọ́lá, ọlá tó jọ lọ́lá o. When I'm talking about money, not the one that will cause trouble. Ibi ẹgbẹ́ mi náwó, bàbá má jẹ nájú, ìgbà tó wó yẹn bá dé. Sani! Máa jáyẹ̀ fún mi o. Máa jáyẹ̀ fún o. Pẹ́ẹ́mẹ́. Mo ń bọ̀. Kí ló dé? Orí pé mi ti jókòó wa ní ọba dédé onílé wa kọ́ bẹ̀rẹ̀ pé ṣé kò jókòó kó lè fẹ́ jókòó. Pẹ́ẹ́mẹ́. Èmi dé láyọ̀ màá ní. Kí ló fẹ́? Ẹ wá òkọ́kọ́ ṣe mí. Òkọ́kọ́ ṣe mí. Ẹ ó yà jọra jókòó bá mi mọ́lẹ̀ ni. Kí ló ṣẹlẹ̀ gbọ́dọ̀? Mo sọ fún mi kí ló ṣe. Kí ni wọ́n bá wa? Ẹsẹ̀ bá wá yàtọ̀ sí mi. Àtàwọn tí mo ti wà ní báyìí mi ò gẹ́ ìtara rẹ̀. Mi mọ bó ṣe ń ṣe mí. Mi ì lè sùn, mi ì lè jẹun, kò tiẹ̀ yé mi mọ́ rárá. Má pé kí n lè ṣe o. Èmi dà. Ta ló wá kó owó yẹn pamọ́? Pẹ́ẹ́mẹ́. Ó sì ṣe mí kí ló sọ kó ṣẹlẹ̀. Mo sọ̀rọ̀ para mi ò yá o béèrè owó bó ló ti jọra wọn. Má sọ mi pé nǹkan ò ṣe é. Pẹ́ẹ́mẹ́ nǹkan ń ṣe é. Mẹ́wàá ń ṣe é pàápàá. Tó nǹkan ṣe mí. Sórí nǹkan tó ṣe mí ni. Ó ń ṣe bẹ́ẹ̀ ọpọlọ mi. Ó ń dìde. Ó ń lọ sókè. Ó ń dìde. Ó wá síbi ọwọ́ àyà mi báyìí. Ó wá ń ṣàyà mi báyìí. Ṣùgbọ́n pé gbọ̀ngàn ìṣòro tèmi ju tiẹ̀ lọ. Kí ló ti wá rí nígbà yìí? Gbọ̀ngàn mi ò tí ì lọ wọ́pọ̀ tó bá di òkùnkùn kó o padà wá. Kò yẹ nǹkan tó ń sọ. Nírọ̀lẹ́ kò padà wá ṣàkóso. Ìrọ̀lẹ́. Jọ tí bá ń lọ sí ti bá kókó tó dọ̀lẹ́. Ikú. Síkú lójú ẹ. Ọ̀dà ló wà mẹ́. Ó ti yé mi. Nǹkan ṣe ẹ onídìí. Bá mi wá gbé jàre. Wọ́n máa lọ jàre. Àwọn ọmọdé ń bọ́ sọ́látà wọ́n máa lọ. Kí ló dé? Kí ló wá? Kí ló ṣẹlẹ̀? Wá kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Lọ́nà ṣe báyìí sí mi. Wá ò bọ́ mi ò bọ́ ẹ̀. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Mo rí aṣọ yìí. Ṣé bọ́ọ̀fẹ́ mi? Ṣó ṣì wà láyé mi? Màá ti jẹ́ta ni mo ti ń wá Kazeem. Mi ò dẹ rí. Kúrò jọ, aṣọ olófò pàkájà. Aṣọ olófò pàkájà. Pẹ́ẹ́mẹ́. Wọ́n kí ló ṣẹlẹ̀? Ó bọ́ mi. Fi mí lẹ́ jọ, má tì mí jọ, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Mo ní mi ò rí Kazeem. Mo rẹ́ṣọ́ tó fi pàkájà. Kò ń ṣoṣo Kazeem lélẹ́yìí. Kò ń ṣoṣo Kazeem. Wọ́n mi. Pẹ́ẹ́mẹ́. Ayé mi ò pẹ́ẹ́mẹ́ pa mí o. Pẹ́ẹ́mẹ́ ti pa mí o. A máa ríra. Àríra.
kí n kú torí owó náírà bẹ́ẹ̀ ó ṣe aṣọ tí kàfí mi gbà kájà bọ̀ aṣọ táǹbọ̀dé fi tó fi róró mi tó lè ṣe mo kí n máa lọ. Now you wonder who cause trouble. Ibi ẹgbẹ́ mi náwó. Mi gbọ́rù bọ̀ nǹkan. Àmàdá mi gbọ́rù bọ̀ nǹkan. Àkó má lọ jẹ́ pé àwọn ọmọ tó kékeré kan tó yin báńgà ní ẹ̀yìn fẹ́ǹsì ọ̀dọ̀ wa ń bà yìí lẹ́ẹ̀kan. Báńgà. Ẹ ṣe fọlọ́pàá ló kó o. Bóyá a sọ fún àwọn security wa sí kọ́ lọ bá wọn sọ fún wọn pé wọ́n fi tí wọ́n disturb àwọn customers wa bí. Ẹ ti gba passport ọdún làwà. Àsìkò ọdún làwà ẹ̀họ́n wa yin báńgà bẹ́yẹn. Mo ti gbọ́ jẹ́ kí wọ́n bá lọ́gọ́ ilẹ̀ tí mọ́. Madam ẹ ní láti check out ọ̀sìn. Check out ṣáà tó lọ ló ń jẹ́ check out. Kì í máa check out. Ẹ ní láti check out. A máa sọ fún àwọn security wa sí kọ́ lọ bá sọ fún wọn pé wọ́n fi tí wọ́n disturb àwọn customers wa bí. Mo ti gbọ́ gbà. Ẹ relax ma ẹ relax kò sí ọ̀kan. Kò sí bọ́lá rẹ̀ kò sí bọ́lá rẹ̀ ń bẹ̀rẹ̀. Ṣé orí mi kí n gbówó wọlé? Mi ì rí kankan. Prosecutor and Defense Counsel, step forward, please. Lọ́la àkọ́kọ́ mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin níwèé ìròyìn fún irú opportunity tẹ́ fún mi láti gbọ́ tẹnu tèmi náà. Mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe àti àwọn lawyers pàápàá jùlọ àwọn adájọ́. Mo lérò pé gbogbo yín ni ẹ ti mọ iṣẹ́ tí mo yàn láàyò. Iṣẹ́ tẹ́tẹ́ iṣẹ́ tí mo yàn láàyò. Òun ló dẹ̀ sọ mí déyàn. Mi ò mọ ojú tí ẹ̀yin fẹ́ fi wò tàbí ẹ̀yin. Ṣùgbọ́n nǹkan tèmi kàn mọ̀ ni pé nǹkan tẹ́dà bá ń ṣe láyè tó bá ti jẹ́ pé nǹkan tí ò pa ọmọlàkejì lára yóò gbẹ̀mí ọmọlàkejì èyí mi ò rò pé ẹ̀ṣẹ̀ ni. Tá bá dẹ̀ fojú inú wò dáadáa iṣẹ́ tẹ́tẹ́ pẹ̀lú forex exchange kò sí yàtọ̀ láàrin méjèèjì iṣẹ́ kan náà làwọn méjèèjì. Pàápàá jùlọ iṣẹ́ tẹ́dà bá ti ń ṣe tí o ti ní investment èmi rò pé ọ̀nà èèyàn ni. Tí kò bá sí pé kéèyàn máa ṣe sùúrù nígbà tá à ń struggle èèyàn mélòó là ń rí
nígbà tí ìyà ń jọ ọmọ rẹ̀ nìkan kan nígbà tí mo struggle kò sẹ́ni tó sọ pé mo lórí anybody but wọn ò mọ ìpilẹ̀ṣẹ̀ owó mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ arákùnrin tó jókòó yìí nítorí pé nígbà tí mo jẹ owó NairaBet lọ́dún náà náà òun ló jẹ́ kí n mọ̀ pé kí n invest owó yìí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rí owó tó tó yìí àbí tó súnmọ́ owó yẹn wọ́n ti ná nínàkúnà ìmí ìgò tí ẹ lè dẹnu ara ẹ̀ bọ́ lọ́jọ́ tó yẹ ẹlòmíì dẹ̀ ti fi ṣayé tó yó tó lọ kú tó lọ parẹ́ dànù ìmí máa pe pàtí ni ìmí máa pe bí àtọ̀rí àtàrà tó máa ná nínàkúnà tí èèyàn bá lówó láyé ó di dandan kí àwọn ẹ̀dá máa wá ìdí owó ẹ̀ báyé ṣe rí nìyẹn even Jésù Kristi gan wọ́n wádìí wọn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n wádìí tiwọn náà àbẹ́ẹ̀kọ́ wọ́n sọ̀rọ̀ wọn nígbà tó wà láyé wọ́n kú tán wọ́n tún sọ dè ní wọ́n sì ń sọ dọ̀là wọ́n sì máa sọ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ ìjọba tí wọ́n tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí àwọn ará àdúgbò sọ torí tí ò bá sí ọpẹ́lọpẹ́ ìjọba tí wọ́n wádìí gbogbo nǹkan dájúdájú pé àwọn bá ti fi mí sí ẹ̀wọ̀n gbére àbí ń bá lo 60 years tí wọ́n fún mi nínú ẹ̀wọ̀n nǹkan tí nǹkan máa sọ ni pé iṣẹ́ tí mo ṣe tí mo fi là tí mo fi lómi ò lè fi sílẹ̀ iṣẹ́ tẹ́tẹ́ owó NairaBet òun lówó tí mo jẹ mo rántí lọ́dún náà lọ́hùn 50 million naira lówó tí mo kọ́kọ́ jẹ níyà yín lẹ́nu ara àwọn tó jẹ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí wọ́n lè dẹnu ara wọn bọ́ lọ́jọ́ tèmi torí pé bí wọ́n ṣe rí ni wọ́n ṣe ná ọ̀pọ̀lọpọ̀ akó gbogbo owó yìí àtúlọ́ máa fi ta ẹ̀dẹ̀ wo lọ́ọ̀kì tẹ́ wo yẹn ojú ọlọ́run náà ò fọ́ ọlọ́run mọ̀gbà tó máa taari orin sí wa àwa ni ká sáré gàpẹ́ ká make use of it oògùn owó tí mo ṣe gangan as in ìbẹ̀rẹ̀ ọ̀la mi gangan òun ni NairaBet mo lè ṣe ń tàdọ̀là. ok madam so n bẹ́ẹ̀ tí a láti sọ fún wa ní pé iṣẹ́ ìlú ìlú ṣe tẹ́tẹ́ lọ. kódà mo ní bẹ́tì lálẹ́ iṣẹ́ tèmi nìyẹn ìdíṣẹ́ ni láti mọ ni lọ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ìdíṣẹ́ ni láti mọ ni lọ́lẹ̀. that means pé iṣẹ́ tẹ́tẹ́ jẹ́ iṣẹ́ téèyàn lè fi ṣe means of livelihood torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ń ta bílé pé ẹni tó bá ti ń ta tẹ́tẹ́ onírà àbí ẹni tí ò ní iṣẹ́ tí ò ní kàn ṣe. tẹ́tẹ́ òun ṣe fún gbogbo èèyàn okòwò kì í ṣe fún gbogbo èèyàn ilé ọkọ lílọ kì í ṣe fún gbogbo obìnrin ìyàwó fífẹ́ kì í ṣe fún gbogbo ọkùnrin bí ó ṣe pé ká máa wà gbọ́ aláàbò òṣìṣẹ́ ṣé kí ní ìṣọ́nà mi ni ó da ọ̀nà mi ni kí ni mo lè achieve ń bẹ̀ a gbọ́dọ̀ study nǹkan tá à ń ṣe èmi sì tẹ́tẹ́ títa ọ̀nà mi ni mi ò lè sọ ti yín. mo wà mú pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n lè tó yẹ kí ni ìmọ̀ràn tí ẹni fún àwọn ọ̀dọ́ tó wà níta. ìmọ̀ràn mi sí àwọn ọ̀dọ́ ni pé kí wọ́n má fi àárọ̀ ọjọ́ wọn ṣòfò nǹkan tó bá dẹ̀ fẹ́ ṣe kí wọ́n make sure fáwọn mọ̀ nípa ẹ̀ àwọn ní òye nípa ẹ̀ àwọn dẹ̀ gba ìmọ̀ràn lẹ́nu àwọn tó jù wọ́n lọ kí wọ́n má ti torí pé èmi ta tẹ́tẹ́ mo fi jẹ́yìn pé àwọn náà fẹ́ ta tẹ́tẹ́ kí wọ́n make sure pé àwọn nímọ̀ nídìí nǹkan tó fẹ́ ṣe pàápàá jùlọ wọ́n gbọ́dọ̀ kàn ìyẹn dandan ni. Seriously madam you are such a virgin. Bàbá fún mi lọ́lá, ọlá tó jọ lọ́lá. Is your journey? That's so much. Cute up. Lazy. That's so ọ̀gálà. Cute up. Orí mi o, ẹ̀dá mi, mama jẹ jìyà. Láyé mi, orí mi o, ẹ̀dá mi, mama jẹ jìyà. Láyé mi, bàbá fún mi lówó, owó tó jowó lọ. Bàbá fún mi lọ́lá, ọlá tó jọ lọ́lá o. When I'm talking about money, none wonder who cause
má jẹ nájú ìgbà tó wó yẹn bá dé bàbá má jẹ ṣọmú. owó wá mi kọ́mọ wá mi kọ́lá wá mi o ire ti dé owó ti dé ayọ̀ mi kún o orí mi jọ má jẹ ṣàkó bàtà fẹ́gbẹ́ ẹ̀dá mi jọ o má jẹ ṣẹrú ẹgbẹ́ the baddest thing in life ní kéèyàn má lówó lọ́wọ́ ìbùn ọmọ bàbá olówó pariwo kówó ní kókó. owó